birthday to you o. Mo bọ́ ọ̀yọ́ bọ́ dúpẹ́ fún ayẹyẹ 40 ọdún lókè èèpẹ̀. Ọ̀pọ̀ lẹ́jọ́ bẹ̀rẹ̀ láti kékeré tí wọn ò sí mọ́ àmọ́ ìwọ ti róore ọ̀fẹ́ àtàánú gbà lọ́wọ́ Elédùmarè. Àṣàkẹ́ òyẹ̀rú ọ̀kíní ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ abísùjó kọ ìjàkadì lóró tọ̀fà. Ọmọ ìjà kan tí wọ́n mí jà nílé Ọlálọ́mí o. Ìjọ ń sojú ebè lọ́fà, ó sojú poro nú oko, ó sojú ìlà kọ̀ọ̀rùn nú oko. Ìbá sojú olóko ìbálà wọn nílé Ọlálọ́mí. Àṣàkẹ́ ọ̀kín ẹ̀yin lọmọ ikúnukú morí mo dá sàákẹ́ rírí ẹ̀yin làkàlà tí morí mo dá sàákẹ́ ńbẹ̀kù. Ọlálọ́mí morí mo dá sàálà mi lápá. Ìyẹ̀rú ọ̀kín morí mo dá sàálà mi lábẹ́. Ẹ sì rọra là mí bẹ́ẹ̀ bá là mí ẹ dákun ẹ má jẹ́ kábẹ́ ó jinlẹ̀ lápá mi. Ọmọ abísù dára gbada ọ̀kí ọmọ ọlọ́fà abìdí yọmẹ́ni. Aya Olúgbénga o Àṣàkẹ́ ọ̀kín ẹ̀yin lọmọ pínre láàrin ikọ̀ ògbúdọ̀jú kan nílé ọlọ́fà àmọ́jọ. Alukoto ni wọ́n lọ́fà ẹgbèje alubẹ̀ǹbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà. Kálubíríkìtì ìkìtì lubíríkìtì ìkìtì lubíríkìtì ìkìtì ọlọ́fà 16. Àkẹ́bàjẹ́ ló bọ ọmọ ọlọ́fà àmọ́jọ jẹ́ nílé yín lọ́jọ́sí. Ọ̀fọ̀ mọ́ká ẹrú ẹ̀ ló mọ̀ọ́kà ànàmọ́ ló ń jẹ wọn nílé bàbá tó bí yín lọ́mọ. Mọ́mí Emmanuela Adédùnmọ́lá ẹ kú eríire 40 ọdún àkọ́kọ́ lórílẹ̀ alààyè. 40 ọdún mìíràn ẹ bá yín nínú ìlera pípé ayọ̀ ìgbàlà àti ìgbéga. Ẹ ní jìyà ẹ ní dààmú ẹ dirun ẹ dìgbà ẹ ní rápadà sẹ́yìn aburú lórúkọ Jésù Kristi olùgbàlà. Ọlọ́jọ́ ìbí òní o aya James Adégbóyè àlàáfíà àti ayọ̀ lẹ́mú 40 ẹ̀kẹta lórí ilẹ̀ alààyè. Ìṣeré ìran ọmọ yẹn sojú ẹ̀mí yín ẹ ní dáyà láyà ẹ ní dopó ọ̀sán gan. Ọ̀tá yóò dìde sí yín lọ́nà kan ọ̀nà méje ní ìgbàdẹ́ ní ìkọlù níwájú yín. Ọlọ́run ébùkún iṣẹ́ àti ìdílé yín lórúkọ Jésù. Dickness Abọ́sẹ̀dé Adéníjì ló wí kí n pé for you Adébímpé Àṣàkẹ́ 120 years ago. Ayọ̀ ìṣẹ́gun lórí ayé wa ayé ọpẹ́ pa.